Okay. Ó ti lọ. Fún àwa tá a bá ń láǹfààní láti wò mí live the scene from Iwo land. Inú Ìrà ibẹ̀ ni a wà yìí. So fún ẹ̀yin tí ẹ bá láǹfààní láti kò dọ́dọ̀ yín pẹ̀lú gbogbo awuyewuye ara àwọn inú dọ́njíọ̀ yẹn la wà yìí. Ìgbà táwa dé bí ń sìn àwọn èèyàn ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ àti ríbi tí wọ́n ti wú orí èèyàn but very unfortunate àwọn ò láǹfààní láti rí àwọn orí tí wọ́n ní wọ́n wú ṣùgbọ́n wọ́n sọ fún wa wípé a lè rí àwọn aṣọ a lè ṣe nǹkan. I am Yemi Ọlálẹ̀ Mr. Bob Abami reporting from Iwo. Gbogbo ẹ̀yin tẹ́ ń láǹfààní láti wò wá throughout the whole world. As you are just looking at me here, ẹ rí i pé inú igbó ní gbòòrò. So tẹ́ bá ń láǹfààní láti máa wò mí, ẹ rí i wípé igbó yẹn ó lọ sálàlà. Ní ọwọ́ ẹ̀yìn báyìí, ibi tí àwa ti kúrò, mo sì máa padà síbẹ̀, máa fi hàn yín àwọn inú ilé tí a rí ihò tí wọ́n ti gbẹ́, tí wọ́n ti gbé orí èèyàn gẹ́gẹ́ bí a ṣe rí gbọ́, tí wọ́n ti gbé òkú èèyàn jáde gẹ́gẹ́ bá a ṣe rí gbọ́. In fact, ká ní àwọn tó wà ń bí fẹ́ kẹ́ rí àwọn ni ọ̀pọ̀lọpọ̀ ń fi aṣọ dimú tí kì bá ṣe pé èmi náà lọ́kàn díẹ̀ níbi tá a ti kúrò ń bẹ̀ yẹn. Ibi tí à ń lọ yìí ìwọ̀nba ibi táwa bá lè rìn dé ń bẹ̀ àwa ó rìn dé ibẹ̀ láti jẹ́ kí ẹ tún wo mo sábà pé ipasẹ̀ àwọn èèyàn from Iwo land gbogbo eléyìí tẹ́ rí tí mò ń ṣe yìí ara bí tí àwọn èèyàn wá kí ló lè ṣẹlẹ̀ dé ẹ wo àwọn ipasẹ̀ lọ nínú gbòǹbí ìgì àwọn ilẹ̀ torí ó dà pé ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ tí wọ́n ń gbẹ́ ni wọ́n ti ń rí nǹkan and as you can see this one now ẹ rí i pé wọ́n ti gbẹ́lẹ̀ ń bí actually kò sí nǹkan kan tó jáde ń bí àwọn ò rí nǹkan kan báyìí but máa padà síbi main building yẹn gangan kí ẹ lè ní àǹfààní láti rí àwọn ibi tí wọ́n ti gbé orí jáde àti àwọn bọ́dì àwọn èèyàn ìgbà tí kọ́ọ̀lù yẹn ò jẹ́ ká gbádùn mọ́ lání láti gbéra láti ìlú Òṣogbo pé gbogbo bó ti wù kó rí ohun tí àwa náà bá ní nípa láti ṣe nípa tí wọ́n ń pè ní ìwádìí ẹni tí ajé kínní ọ̀hún sílé lórí ohun tí a gbọ́ ni wípé àwọn ọlọ́pàá ti investigate and according to àwọn nǹkan tá a gbọ́ ni pé ṣe rí nǹkan kan bẹ̀ yẹn ni àwọn nǹkan tá a gbọ́ ni wípé wọ́n pé fọkanáísà ni ẹni yẹn so láti wá jẹ́ kí ẹ̀yin èèyàn mọ kí ló ń lọ ní tòótọ́ òun ló fa iṣẹ́ ìwádìí tiwa sí Ìwó lákòókò yìí àti ọkùnrin àtobìnrin ọmọdé àtàgbàlagbà ọmọ wa ò ní sọnù wọn ò ní gbé àwa náà o ẹ jọ̀ọ́ ṣé wọ́n rí nǹkan kan bẹ́ẹ̀ náà ni wọ́n rí màmá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n láǹfààní àti ó ní sìn irú bíbá àmọ́ tán rí mọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú investigate bá ṣe rà ń gbẹ lọ́wọ́ ń sìn wọ́n ti rí mi lò ẹ jọ̀ọ́ ṣé ẹ lè gbà mí láyè God bless you ọmọ àwo lèmi náà yà bẹ́ẹ̀ ṣe thank you bí mo ṣe ń sọ fún yín ẹ wò ibì kan ni wọ́n ń gbẹ lọ́wọ́ yín tó lè wà ń bẹ̀ presently mi ò tí ì lè sọ kò sẹ́ni tó tí ì lè sọ buhari pé pépà street ń jáde ń bẹ̀ kí ni mikos ẹ rí àwọn kòtò yẹn lóríṣiríṣi ọ̀kan ni mo dúró lé lórí yìí kí lẹ́lẹ́ rí mẹ́ ọmú èèyàn wọ́n ní wọ́n rí ọmú méjì nínú kòtò eléyìí tẹ̀ ń wò yìí tí wọ́n ṣe gbẹ́ tán yìí ìgbà tí wọ́n fi kókò sí àmì ni so bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wọ́n ní bí wọ́n ṣe ń kan kókò bí wọ́n ṣe ń wú kókò ni wọ́n ń gbé orí èèyàn jáde lábẹ́ kókò ibi tí ọgbọ́n jìbìtì àti ìwọ̀ ọ̀bàyéjẹ́ níbi tó tún gbilẹ̀ dé nìyẹn kókò ni wọ́n fi ń ṣe àmì ojú bíi tí wọ́n ń gbé àwọn nǹkan àwọn èèyàn ti rí tí wọ́n ń pè ní ẹ̀yà ara èèyàn lóríṣiríṣi ń bẹ wọ́n ti rí ilé kan ni mo tún wò lọ́ọ̀kan yìí but tí a bá ní access àti wọbẹ̀ but from afar ẹ lè rí lọ́ọ̀kan àwọn èèyàn wà ń bẹ̀ actually wọ́n ti dáná sun àwọn ibì kan but àwọn ibi tí wọ́n ti dáná sun nílé ṣùgbọ́n wò lè dá ẹgbẹ́ mẹ́bọ̀. a fẹ́ lọ síbi kànga kan wọ́n ní èèyàn wà nínú kànga yẹn tí àǹfààní yẹn bá wà fún wa láti débẹ̀ á jẹ́ kí ẹ rí nǹkan tó ń lọ ńbẹ̀ kìkìdá pé káyìn má kúrò kẹ́ ṣáà máa tẹ̀lé wa yẹn gbogbo ẹ rí i pé àwọn èèyàn fi ọwọ́ bo imú ṣùgbọ́n
ẹjọ́ kẹ́nìkan lead wá síbẹ̀ a fẹ́ lọ sí ibi tí àwọn ibi tí àwọn èèyàn yẹn ara àwọn ilé míì tí wọ́n tún dì inú ilé yẹn la fẹ́ wọ̀ yìí o fún ẹ̀yin tó bá yẹ pé mo kọ̀yìn sí ẹ rí báyìí pé mo fẹ́ wọ ibì kan ni inú ilé yẹn ni a fẹ́ wọ̀ yìí ẹ jọ̀ọ́ ṣé mo lè láǹfààní àti wọlé ṣé mo lè láǹfààní àti wọlé ẹ jẹ́ wà ń bí tẹ́mi ò bá fi bẹ̀rù láti hàn lójú kámẹ́rà kò yẹ kẹ́yìn náà bẹ̀rù kí ayé ó lè bá a da kílù yóò lè bá a da ní gbogbo nǹkan tá à ń ṣe yìí. ẹ̀jẹ̀ mọ́bìnrin ló sàrọ̀ sẹ́yìn láti dé sẹ́yìn lẹ́dùn lẹ́jú wá sá. bẹ́ẹ̀ ni sà. bí ẹ ṣe ń wò wá yìí àti ẹ kúṣẹ́ o ẹ kúṣẹ́ o ni wọ́n ti rí òkú èèyàn níbí so wọ́n ti rí òkú èèyàn tí kì í ṣe ẹyọ kan tàbí méjì according to information but ní dídé táwa dé yín sí báyìí àwa náà sì wá ń bí láti investigate wọ́n ti rí ọyàn àwọn obìnrin wọ́n ti rí ọmọdé orí lóríṣiríṣi níbi inú igbó tí a wà lẹ́ẹ̀kan yẹn níbi ẹjọ́ ẹ fún wa lọ́díẹ̀nsì díẹ̀ torí tọlọ́run ẹjọ́ fún wa lọ́díẹ̀nsì díẹ̀ àwọn èèyàn ń ṣiṣẹ́ takuntakun bí gbogbo ẹni tó bá láǹfààní àti máa wò mí mi tí láǹfààní àti dé ọ̀dọ̀ ẹni tí wọ́n ń ṣe akitiyan láti kó omi tó wà nínú kànga yẹn jáde but ẹni tó bá wà ń bí pẹ̀lú àwọn nǹkan tá a ti gbọ́ ti pọ̀ gan so kànga tí wọ́n ń kó yìí àmọ́ tó wà nínú ẹ̀ but wọ́n ń gbọ́n omi jáde bros ẹ̀ ní bínú tí ń bá stream kànga yẹn díẹ̀ nínú iṣẹ́ tí ẹ rí tí wọ́n ń ṣe ẹ wò kànga yẹn rèé àmọ́ àti ìmọ̀ pàtó ohun tó wà nínú ẹ̀ nípa iṣẹ́ ìwádìí kan lè mọ nǹkan tó wà nínú kànga yẹn ló fa gbígbọ́n tí wọ́n ń gbọ́n omi bẹ̀ jáde ìdí nìyí tí ọ̀pọ̀lọpọ̀ fi wà ní àdúgbò yìí but tí mo ṣe ń wọ ẹjọ́ lu wọn ládùúgbò yìí ni tí wọ́n àfi mọ̀ pé irú nǹkan báyìí ṣẹlẹ̀ so ẹnìkan tó ló gbé gbogbo bí làwà yìí. ẹnìkan tó ní gé bí ilé ibi náà ní gbé bọ ilé ní ìyá ẹ máa ń jáde ẹja ni ìyá yẹn ń tà ìyá ẹlẹ́ja rẹ bọ̀ sábà ti jáde báyìí yòókù kalẹ̀ ọwọ́ àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ tí wọ́n ní kálẹ̀ jẹ ìjọ kan. ẹ̀yin tẹ́ ń láǹfààní láti máa wò ẹjọ́ ẹ máa share ẹ̀ so that kíní yẹn á lè circulate bí ọwọ́ ṣe máa ba gbogbo àwọn aṣebíire lẹ́yọ kọ̀ọ̀kan alálẹ̀ wo ni òsùn níbi tá a wà yìí tí ó fi jẹ́ wípé irú nǹkan báyìí àṣírí ẹ̀ tú bó tiẹ̀ jẹ́ wípé kí ilẹ̀ tó pòsìkà ọ̀pọ̀lọpọ̀ nǹkan rí ó ti bàjẹ́ like àwọn information tá a gbọ́ àti gbọ́ páwọn èèyàn ọmọléèwé tí wọ́n lá ń rí uniform ọmọléèwé àti àwọn obìnrin imagine kí Ọlọ́run kó ṣàánú wa a sì wá ń bẹ̀ anyway but a fẹ́ láti wọ àwọn ibi tí wọ́n ti gbé àwọn tí wọ́n gbé jáde yẹn ká fi ojú àwọn ihò tí wọ́n ti gbẹ èmi gan débẹ̀ lẹ́ẹ̀kan òórùn ló lé mi padà so ní ṣé lọ́hún yẹn ìdáàkè ẹjọ́ bàbá ẹjọ́ à ń lọ síbi tí mo sọ níbi tí inú ilé yẹn wà ilé tí wọ́n ti wú àwọn orí jáde àti àwọn oríṣiríṣi nǹkan ẹ rí i pé àwọn tó wà ń bí ẹ rí pọ̀pọ̀lọpọ̀ ń fi aṣọ bo imú seriously àwọn òkú àwọn èèyàn tó ti pẹ́ tí wọ́n tún a gbọ́ pé wọ́n rí àwọn fresh one àwa ò tí ì fojú rí o àwa ò tí ì fi ojú wa rí o ṣùgbọ́n wọ́n ní wọ́n ti kó fresh one lọ ok àwa ó ṣe àwọn iṣẹ́ ìwádìí tó bá yẹ ká ṣe débi tó yẹ ká ṣe dé bọ́ bẹ́ẹ̀ ṣe ń wò mí yẹn ẹ máa share ẹ̀ mo fọlọ́run bẹ̀ yín ẹ jẹ́ ká share ẹ̀ kó kárí eléyìí ni ó fi òpin sí àwọn ìwà yìí bí wọn náà bá sì ń gbé ládùúgbò kan tó o bá ń fura sí yàn àní kó o mú yàn nímú ìbàjẹ́ ṣùgbọ́n tó o bá fura tó o sì ní ẹ̀rí àrídájú kò sí ní tó ní kí ìwọ náà má ṣe àfihàn irú àwọn nǹkan báyìí kí gbogbo àgbáyé lè mọ àwọn nǹkan tó ń lọ láwùjọ wa a fẹ́ máa lọ síbẹ̀ yẹn ẹ rí i pé gbogbo àwọn tó ń bọ̀ láti bẹ̀ wọ́n ń fi aṣọ bo imú ni kò rọrùn èmi náà máa fi aṣọ bo imú tí n bá débẹ̀ ẹ lè má gbóhùn mi torí
ṣòkòtò ọkùnrin kan tí ń rùn. ṣòkòtò ọkùnrin kan rèé o. ẹrin yẹn ló wà lára rẹ̀. ẹrin yẹn ló kú lára rẹ̀ yìí o rèé. ajiyọnu. ṣé ẹ rí ẹrin yẹn lára aṣọ yẹn ẹrin yẹn wà lára aṣọ yẹn tí ò tí ì rà tán òun ni mo dọ́gbọ́n gbé kámẹ́rà yẹn sí. kóńdà agbọ́ ibi báyìí wọ́n gbẹ ẹ wo bí wọ́n ṣe gbẹ lélẹ̀ wọ́n ti gbẹ wọ́n ti kó nǹkan jáde ń bí ó ń rùn seriously ó ń rùn gan ni o. ẹ jẹ́ kí ni ẹ sì kú bẹ́ẹ̀ ṣe máa assist. ó sì kú nú ẹ̀ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ń bí ní ó kù nínú ẹ̀ torí ó ń rùn seriously àjọ wà nínú àwọn tó ń ṣiṣẹ́ ń bí ni if you don't know. òórùn yìí pọ̀ gan o. òórùn yìí pọ̀ gan inú ilé yẹn lélẹ̀ ẹni inú ilé tí wọ́n ń gbàbọ̀dé yẹn ti lélẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má bá mi ṣí ẹ̀ inú ilé tí wọ́n ń gbàbọ̀dé yẹn sì lè àwà yìí ó ní ẹ̀rí tí à ń sìm lọ́wọ́ yìí àwọn ibi ni wọ́n náà ti rí gbogbo bí ni wọ́n ti gbẹ́ nǹkan jáde àbí àwọn ibi tí wọ́n ti kó òkú èèyàn jáde àti orí lẹ́ ń wò lọ́ọ̀kan yìí òórùn bẹ̀ yẹn serious. Ìjẹ́lágbá ọlọ́run. Gbogbo wọn lọ́wọ́ ọmọ ìfọ̀. bẹ́ẹ̀ ṣe rí tá à ń rìn yìí nínú ilé yẹn la ti ń rìn arábí tí wọ́n ti gbé orí àwọn èèyàn jáde rèé àti ẹ̀yà ara ó ní ẹ̀ ń láǹfààní láti wò yìí kíní yẹn ò rọrùn kíní yẹn gbogbo lọ́nà yòókù wọ́n yẹ bẹ́ẹ̀ ti jẹ́. private part obìnrin ni wọ́n gbé lọ́wọ́ ìfọ̀kànjọ́ ẹnìkan sì ń gbénú ayé yìí wọ́n sì ń tafà sínú ìmọ́lẹ̀ ẹ wà ní ẹlòmíín travel ẹ̀ gbúrú ẹ̀ mọ́ ní tí wọ́n ń sọ wọ́n dà lẹ́rìí ó rè private part ẹ̀yà ara obìnrin lẹ́ ń wò yìí kí Ọlọ́run kó ṣàánú wa. gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín ìgbà tí ẹ̀gbóhùn mi mọ́ ń bẹ̀ yẹn ẹ̀yin náà gbọ́ tí àwọn èèyàn tá a jọ ń bọ̀ ń pariwo pé òórùn rèé òórùn rèé ibẹ̀ yẹn lágbára díẹ̀ àwọn èèyàn wà ń bí tí èèyàn bá jẹ́ abiyamọ ní tòótọ́ kódà tó bá débí bí sàárè bàbá àlàmú tí wọ́n fura sí tó jẹ́ fọ́gà bí mo ṣe sọ fún yín pé ńgbà táwa dé ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn ò bá mọ́ bọ̀ kó tó di pé ìpè pé wàá débí làárọ̀ yìí ó pọ̀ gan tí wọ́n sọ fún wa pé oríṣiríṣi nǹkan ni wọ́n ti rí ara èrè ara n tó ṣẹ́kù ní private party èèyàn lélẹ̀ wọ́n ń jẹ́ kó yé mi pé ti obìnrin ni bí mo ṣe dúró òórùn yẹn sì tún lágbára ẹ jẹ́ kí àwa òbí tá a wà nínú ilé máa kìlọ̀ fáwọn ọmọ wa pẹ̀lú ìrìnkúrìn ẹ jẹ́ kí a máa mọ́nítọ̀ àwọn ọmọ wa kí wọ́n má fi owó tàn wọ́n mọ́ wa lọ́wọ́ bàbá wa rán ọmọ ṣẹ́ tá a bá tètè rí ẹ̀jẹ̀ awakàn àlàmú fọ́gà ni ó ń gbé ibi tá a wà yìí ṣùgbọ́n ilé bíi ṣé òun náà ló ń gbé bẹ́ẹ̀ náà
ìyá àgbà ló lo bí. wọ́n ń lò bẹ́ẹ̀ bí ká tọ́jú nǹkan pamọ́ bẹ́ẹ̀ àti bí náà bí. kò ló bẹ́ẹ̀ ibẹ̀ fara káásá ni. anyway ìgbà tí àwa dé wọ́n ti ẹni tí ọ̀rọ̀ kan gangan ti wà ní àgọ́ ọlọ́pàá so bó sì ṣe yẹ kó rí ni pé tá a bá tọ̀ díẹ̀ ń bí tá a bá ta ń bí àmọ́ bá ṣe tọ̀ yòókù lọ́hùn tó fi jẹ́ pé kò ní di ẹran onídin ẹni tó ṣe irú eléyìí ò ní bọ́ ń bẹ̀ orí ọkùnrin orí obìnrin orí ọmọdé àti àgbàlagbà kò ní jẹ́ ká bọ́ ń bẹ̀ ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ṣé ń wọ̀n ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ ṣíà ẹ̀ ẹ má bá mi ṣíà ẹ̀ torí ó sì pọ̀ á fẹ́ kí àwọn èèyàn ó rí wípé kì í ṣe pé rúmọ̀ ni ó ń ṣẹlẹ̀ ní tòótọ́ and that is why tá a ṣe láǹfààní àti wà níbí báyìí yìí ò tiẹ̀ pọ̀ ṣùgbọ́n tí ìlú bá pè wá dandan ni ká jẹ́ iṣẹ́ ìlú ìdí nìyí tá a fi láǹfààní láti wà níbí ní àkókò yìí pẹ̀lú gbogbo àwọn ikọ̀ tí a jọ wá láti ìlú Òṣogbo ibi tí a gbà wọlé òkè lọ́hùn yẹn ni a gbà wọlé kí Ọlọ́run kó ṣàánú wa a rí pé àwọn ibi tí sorry o brother mi àwọn ibi tí a rìn dé lẹ́ẹ̀kan bíi ọwọ́ ọnú ẹ rí pé mo sọ fún yín pé a wọ ibì kan lọ ní ibi inú lọ́hùn so gbogbo bí ló rùn bí ìgbà tí èèyàn bá sun ẹran bí ìgbà tí wọ́n ti wí ẹran àti dé ibi lẹ́ẹ̀kan bọ̀ mo ní láti tún mú yín padà torí pé kì í ṣe pa cover ibi nígbà tá à ń lọ mi ì débí ibì kan ni a tún ń lọ yìí nígbà tá a bá débẹ̀ ní tó tún ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ tún ní àǹfààní láti torí àti ìwọ bí tẹ́lẹ̀ ẹ ní àǹfààní láti tún rí ibi ni wọ́n ti máa ń páàkì ṣé àwọn èèyàn rí àpẹẹrẹ orí ń bí nígbà tẹ́ fi mọ̀ pé kábíyèsí Ọlọ́run bàtà ẹnìkan rèé tó ti ṣì rìn Ọlọ́run mọ́jọ ọmọ wa ó sì rìn bíbá ẹrùn seriously nǹkan kan ló wà ń bí. owó ìpọ̀ nǹkan tó wà ń bá ẹjẹ. Ibo náà ti kó àwọn èèyàn jáde lánàá níbí gangan wọ́n níbi náà ti ń kó àwọn èèyàn jáde lánàá ibi ni àtẹ́ndà àwọn tí wọ́n ti ń pín ẹran. kò sì sí tó fún wa láyé ìdájú pé igbó tó ṣẹ́kù gan kò sí èèyàn kò tí ì sí àrídájú pé inú igbó ìgan kò tún ṣẹ́kù ń bẹ̀ torí ìwọ̀nba bíi tí àwọn èèyàn lè tàn mọ́lẹ̀ dé ni wọ́n rìn dé ẹ jọ̀ọ́ mo fẹ́ ká máa ṣíà ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wo yẹn ẹ máa bá mi ṣíà ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ máa bá mi ṣíà ẹ̀. a gbọ́ pé lẹ́kàn wà ń bẹ̀ yẹn mo ń rọ ìjọba àwọn ẹ̀yin agbófinró tẹ́ bá ń láǹfààní láti máa wò wá ìwọ̀nba táwa lè ṣe là ń ṣe ẹ̀yin lẹ́ lè ṣe àwọn ìwádìí lọ́kùnkúndùn eléyìí táwa lè ṣe là ń ṣe lọ́wọ́ yìí ẹ bá wa tọ ibẹ̀ lọ gbogbo títà wáyé ló ń rùn. ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ máa ṣíà ẹ̀ ibẹ̀ yẹn rùn seriously ibẹ̀ yẹn rùn seriously mo ti yes a ti rí yẹn lẹ́ẹ̀kan aṣọ ẹnìkan rèé tí ẹran ara ẹ̀ sì wà lára ẹ̀ aṣọ èèyàn ni mo fi hàn yín lẹ́ẹ̀kan yẹn kànga tí wọ́n ń gbọ́n mi àbí. ó jì gan òkúta dẹ̀ pọ̀ níbẹ̀. nínú kànga yẹn kànga tá a wá wò lẹ́ẹ̀kan yẹn. bẹ́ẹ̀ni so tí wọn ò bá rí pumping machine láti fà á kò rọrùn àti gbọ́n. kò rọrùn àti gbọ́n òkúta ńláńlá ló ń nísàlẹ̀ rẹ̀. wọ́n ju òkúta lé orí èèyàn náà. wọ́n ju òkúta lé nǹkan bẹ́ẹ̀ ni. bá ṣe ń lò náà ló ń fìlì ẹ̀. èmi ò mọ bí tá a ti máa rí life mortuary eléyìí tí àwa rí ń bí life mortuary ni o because ó ti tojú súyàn bó ni ẹrin yìí ó ṣe di tí à ń bá nínú yàrá láàrin ọ̀dẹ̀ nínú ilé bíbò mọ́lẹ̀ bàbá rí gbogbo ẹ̀. wọ́n ń gbé òkúta lé lórí mọ́lẹ̀ tó máa da ìpẹ̀ ìbò dé pé n ò lè rí gbé jáde. òkúta yẹn ni wọ́n fi máa sàmì. kárẹ́tọ̀ ló mú jáde. nígbà tá a débílẹ̀ kan wọ́n jó èmi pé gbogbo ibi tí wọ́n bá ń gbé àwọn èèyàn sí pé wọ́n ń gbé kókò síbẹ̀ wọ́n wá gbin kókò sórí ibẹ̀ ó làwọn èèyàn ni wọ́n fi máa mọ̀ wípé àwọn ṣe àmì kan síbẹ̀ kí Ọlọ́run kó ṣàánú fún wa ìwọ̀nba tí àwa lè ṣe là ń ṣe yìí o. wọ́n ní gbogbo kòtò tó wà ń bí ẹ máa rí àwọn kòtò kéékèèké kan ẹ wo. ibi ni wọ́n wú ọmú jáde mo fi hàn yín náà lẹ́ẹ̀kan
ibẹ̀ náà la tún padà sí yìí àwa ó kúrò ní láìpẹ́ inú kòtò yẹn rèé àwa ò ní pẹ́ kúrò níbí mọ́ ṣùgbọ́n nígbà tí wọ́n ń wú kòtò yìí lẹ́ẹ̀kan a rí àwọn ọ̀rá biskit ọ̀rá nǹkankan Milo tí ilẹ̀ ọ̀hún ló sì dàbí ìgbà tó tún ń lọ́ra sí yìí tẹ́rí pé ń lọ́ra ẹ̀yin ọmọ Nàìjíríà Yorùbá ní ojú lalákan fi ń sọ orí bẹ́ẹ̀ bá ràn yàn sẹ́tẹ̀ bá ti tètè rí o ẹ má dákẹ́ o ẹ má dákẹ́ o àti gbé lẹ́ẹ̀kan ṣùgbọ́n ẹ rí i pé bí wọ́n ṣe ń gbé ilẹ̀ yẹn ń lọ́ra àwọn tó fi nǹkan bẹ̀ ló lè mọ̀ wá kọ́ lọ mọ́jọ ọmọ wa sọnù wọ́n máa wọ ò bá sọnù káwa náà má sọnù báwa náà ò bá sọnù káràbàtàn wa má sọnù bí wọ́n ṣe ń gbẹ́lẹ̀ yẹn lọlẹ̀ ń wo èyí bí wọ́n ṣe ń gbẹ́ tí wọ́n fi ń kan gbogbo tán kàn bí látàárọ̀ náà nìyẹn aṣọ kan la tún wò kékeré tó jẹ́ ìrèpé aṣọ tán gbẹ́ dáadáa yìí anyway àwa sì wá ń bí for the meantime bó ṣe ń lọ láti ilẹ̀ Ìwó Olódù Ọba ó ní ẹ̀ ń láǹfààní láti wò yìí àdúgbò Iyemọja ẹ jẹ́ kí àwa sọ ohun tí a bá wá gangan ẹ má bínú sà mi ì fẹ́ kí wọ́n divert mi kúrò níbi nǹkan tá a wá ṣe mo ṣe ń dọ́gbọ́n kúrò ní ibẹ̀ yẹn bẹ́ẹ̀ yẹn àwọn tí a rí kó jọ lásìkò tá a wà yìí lélẹ̀ ṣùgbọ́n a gbọ́ pé àwọn ọlọ́pàá ti wá gbé arákùnrin tí ọ̀rọ̀ kàn lágbára Ọlọ́run gbogbo wọ́n ti mú wọn ti pé 4 gbogbo àwọn tí wọ́n bá jẹ́ oníkápá àti onígbọ̀wọ́ nínú ẹ̀ wọ́n ní bọ́m̀bẹ̀ orí ọkùnrin orí obìnrin nílẹ̀ Ìwó ò ní jẹ́ wọn ó bọ́m̀bẹ̀ orí ọmọdé àti àgbàlagbà ẹlòmíì ò ràn mẹ́sẹ̀ wọn ò ní rí kó dé mọ́ wọ́n á máa wo ń bo lọ́mọ́ lọ wọ́n pò rìnrìn ìyá lọ ó ti bọ́wọ́ alágbèédá ni ọmọ wa ò ní bọ́wọ́ eléyìí tá a gbàbẹ̀ kọjá lẹ́ẹ̀kan tí mo ní ẹran rẹ̀ yẹn já mọ́ aṣọ rẹ̀ tá a rí ńlẹ̀ ó lélẹ̀. Ikú gbóná ò ní pa wá o gbogbo bí rùn ẹ ní gbóhùn lẹ́nu mọ́. àwọn ilé yẹn lélẹ̀ o ẹ bá mi share ẹ jọ̀ọ́ ẹ bá mi share pẹ́. gbogbo ibi tí wọ́n ti wú ẹjọ́ ẹ jẹ́ kí n bàbá a ti wọ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ẹ wo gbogbo ibi tí wọ́n ti wú orí jáde ihò kan lẹ́tún wò lọ́ọ̀kan ẹ̀ àti ẹ̀rí yẹn lẹ́ẹ̀kan tẹ́ndẹ́sì wà kan tó ti páàkì nǹkan síbẹ̀ yẹn tán rọra tọ́jú síbẹ̀ tán wá ní àwọn ní mọ́ṣúárì ìbílẹ̀ ní ibi mo yẹ sọ fún ìwọ̀nba tí àwa lè ṣe ilé yẹn gangan ni ẹ̀ ń wò tí àwọn èèyàn ti fìbínú dáná sun yẹn òun lẹ̀ ń wò ní ọ̀pọ̀ yìí ẹ rí i pé ó ti ẹ̀ ń wo àwọn phone numbers kan bẹ́ẹ̀ ẹ ti rí kinní kan awo akọgun ọ̀sán yẹn àbí kí ni wọ́n kọ́ sọ̀kan awo automatically ẹ̀ ń bá dé bí ó ti mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ ẹ bá wo gbogbo ibẹ̀ yẹn náà lọ báyìí àwọn ilé tó ti fara kásá ìṣẹ̀lẹ̀ yìí ara ẹ̀ ní eléyìí tẹ̀ ń wò lọ́ọ̀kan yẹn a rí níwájú bí náà tí wọ́n ti fara kásá ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ibi tá a wà yìí ni wọ́n ń pè ní ilé Iyemọja nílùú Ìwó ó fi ẹ̀yìn ti ilé Àgàjà ibẹ̀ ni a wà yìí ẹran ara èèyàn ó ní wọ́n gbé kọ́ yìí o tí mo fi hàn yín lẹ́ẹ̀kan ẹran wa ò ní dilẹ̀ àní di ẹran lẹ́lẹ́ o tájọ́ máa gbé kiri this is it o ẹran yẹn náà dáná sùn tẹ́ra wò yẹn fún ẹ̀yin tí ẹ láǹfààní láti wò wá we came all the way from Òṣogbo down to Ìwó land láti make this little coverage kì í ṣe fún nǹkan míì àkọ́kọ́ ni pé kó má bàa jẹ́ nǹkan tí yóò ṣókùnkùn mọ́ pẹ̀lú bí orílẹ̀-èdè wa ṣe dáa tó tí ẹ gbọ́ ìbẹ̀rẹ̀ ẹjọ́ tẹ̀ ní rí òpin ẹ̀ mọ́ àti bí ẹ ṣe gbọ́ pé wọ́n bẹ̀rẹ̀ kéèsì kan tẹ̀ ní gbọ̀n kankan mọ́ eléyìí ti wà ó dẹ̀ ti ń go viral bó ṣe ń go viral yẹn bá mi share it to anywhere in the world
káwọn èèyàn lè mọ̀ pé irú nǹkan báyìí ń ṣẹlẹ̀ tó bá tún tírẹ̀ bá tún ṣẹ́kù iṣẹ́ àwa aráàlú ni láti dáàbò bo ara wa ẹ̀tọ́ wa ni láti ṣe àfihàn àwọn nǹkan tá a bá rí tó bá ṣókùnkùn yálà nínú gbòbí kan àbí ládùúgbò bí kan ẹnu pé má mú ló mú rí kó mú àmúdájú àti débí lónìí bẹ́ẹ̀ yóò tiẹ̀ fi hàn yàn a rí gbogbo àwọn orí tán náà rí àti ara èèyàn ṣùgbọ́n a rí ẹran ara èèyàn tó jẹ máa aṣọ ńbẹ̀ yẹn adẹ̀rí kan bí náà adẹ̀ ń gbọ́ òórùn yẹn lágbára ẹ̀yin ìjọba ẹ wá nǹkan ṣe sí o eléyìí táwa lè ṣe là ń ṣe lọ́wọ́ yìí ẹ wá nǹkan ṣe sí o ìlú Ìwó Olódù Ọba la wà nípínlẹ̀ Ọ̀ṣun. à ń padà àwa ti ń jáde padà síta bẹ́ẹ̀ ibi tí èèyàn lè lérò pé nǹkan wà ní kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ lérò kẹ́kẹ́ nínú gbóǹbí báyìí. A rí ó hàn ó dájú èèyàn rẹ̀ ẹran ara lára aṣọ tó ṣẹ́kù ńlẹ̀ ó wà ńbẹ̀ ẹran ara èèyàn ni ò kì í ṣe ẹran kí náà pé o kì í ṣe ẹran màálù kì í ṣe tewúrẹ́ o àwa ń jáde kúrò nínú ibi agboolé yẹn if there is going to be any other update a máa fún yín torí àníjẹ́kẹ́ tí yín di bá a ṣe ń kúrò ńbẹ̀ ni a sì ń padà sí ìgboro ni a tún ṣiṣẹ́ ìwádìí yẹn lọ ni ibi tá a bá wá ṣe dé a jẹ́ kí ẹ mọ̀ ṣùgbọ́n ó dá wa lójú wọ́n ní àwọn ọlọ́pàá pé wọ́n ti gbé wọn wọ́n dẹ̀ ti ní wọ́n ti mú bí èèyàn 4 ṣùgbọ́n ẹ̀bẹ̀ lábẹ́ kí wọ́n ṣe iṣẹ́ ẹ̀ kó kún ojú òṣùwọ̀n bọ́bẹ́ ṣe ń wò yìí ẹ jọ̀ọ́ ẹ má bá mi share ẹ̀ let it go viral ẹ bá mi share ẹ̀ dáadáa let it go viral in case you are perceiving this kind of another thing tí bá ṣe pé wọ́n pè wá a lè mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ ẹ̀yin náà lè pè 090 42 42 42 42 090 42 42 42 42 ẹ tó bá débẹ̀ yẹn kódà kéèyàn jẹ́ ìkà omi ò pọ̀ lójú ẹ̀ kò sí irú ọgbọ́n náà tí ẹ fẹ́ dá nígbà tí ẹ bá bẹ̀rẹ̀ sí rí oríṣiríṣi nǹkan níbẹ̀ yẹn àwa ti padà sí a ti kúrò ní ojú ibi tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ a ti wà ní ìta gbangba ṣùgbọ́n àdúgbò bí náà ni wọ́n pe ṣọ́ọ̀pù fọ̀gá yẹn ibi tá a wà ẹ́ níbi tí fọ̀gánáísà ti ń ṣiṣẹ́ gangan níbi táyà rẹ̀ rèé abẹ́ igi tó ti máa ń ṣe kó tó di apẹ̀ràntà níbẹ̀ la wà yìí ibi tó ti ń ṣiṣẹ́ kó tó di pé ó ń pa ẹran èèyàn ta mo rò pé ara àwọn àlòkù táyà rẹ̀ náà lè máa rí lẹ́lẹ́ ibi tó ń gbé láti kúrò yẹn ibi tó kó àwọn orí àwọn èèyàn sí gbogbo àwọn òkú lóríṣiríṣi tí àwa ò fojú rí ṣùgbọ́n tá a rí ẹran ara àwọn èèyàn níwọ̀nba ṣùgbọ́n a gbọ́ pé wọ́n ní àwọn ọlọ́pàá ti débí láti wá kó àwọn kankan gẹ́gẹ́ bí tí a lè pè ní evidence kí Ọlọ́run kó ṣàánú fún wa bí ẹ ṣe ń share yẹn ẹ jọ̀ọ́ ẹ bá mi share kó go viral more than this kí àwọn èèyàn lè mọ̀ and in case you perceive something of this nature ládùúgbò yín tẹ́ ẹ bá fura rú nǹkan báyìí máa tún fi nọ́mbà yẹn lẹ̀ lẹ́ẹ̀kan sí 090 42 42 42 42 090 42 42 42 42 anywhere tẹ́ bá ti kẹ́fì irú nǹkan báyìí tẹ́ bá ti pè wá definitely a máa yọjú síbẹ̀ a dẹ̀ tún tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí wa so here we are going to draw the curtain then we continue ṣùgbọ́n ẹ má sùn anytime any moment. ìyá yẹn dà. náà wọ́n ní mọ̀ bẹ́ẹ̀ gangan ti kú o. ọmọ tí wọ́n gbé yẹn. ọmọ tó ń pa ọkùnrin ti pa tọ́jọ́ ń wá kiri yẹn tọ́jọ́ ń wá kiri yẹn òkè ó yá. wọ́n lọ́mọ ẹ̀gbọ́n kan ládùúgbò ó sọnù wọ́n dẹ̀ jọ ń wá kiri ni àṣọ̀hún ló pọ̀ ọmọ yẹn tí wọ́n ṣe dìtẹ̀tẹ̀ ọmọ yẹn. wọ́n dẹ̀ rọmọ yẹn ń bẹ̀. aṣọ àti bàtà ọmọ yẹn. nírọ̀lẹ́ àná wọ́n ní pé màmá yẹn dákú. ní wọn la tún bọ̀ wọ́n ní ọmọ tátújọ́ ń gbàdúgbò tátújọ́ ń gbé inú àdúgbò wọ́n lọ́mọ ọmọ yẹn tọ́dún mélòó. wọ́n ló tó bí ọmọ ọdún 4 wọ́n dẹ̀ tún jọ ń wá ọmọ yẹn káàkiri ni ìkà tún sápamọ́ sábẹ́ èèyàn á tún máa ṣèkà yóò tún máa bá yín káàánú ọmọ wa ò ní sọnù bọ́mọ wa ò bá sọnù gbọ́mọgbọ́mọ ò ní gbà wá náà ṣùgbọ́n ẹni tó bá ń rírù nǹkan wọ̀nyí ládùúgbò tí ò bá sọ síta níjọ́ tí ó bá kàn ọ́ náà wẹ́rẹ́ báyìí ni o Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa o a ti ṣe àwọn tó yẹ ká ní àkálẹ̀ ó ti wà lákálẹ̀ eléyìí tó yẹ ká ẹ gbọ́ nígbà tó ń lọ lọ́wọ́ òun la fún yín gbọ́ ẹ̀ tó bá tún yá tá a bá tún fẹ́ padà why again tàbí tá a bá fẹ́ kàn sí àgọ́ ọlọ́pàá láti investigate further but mo nígbàgbọ́ wípé pẹ̀lú bí orílẹ̀-èdè ṣe rí lónìí
ọlọ́pàá ò jẹ́ gbọ́dọ̀ fi nǹkan kan pamọ́ nípa tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí wọ́n sì ṣe iṣẹ́ wọn láṣedájú tó rà mọ́ gẹ́gẹ́ bí ẹni tó máa ń fẹ́ ṣiṣẹ́ lásìkò tí wọ́n bá fẹ́ ṣe iṣẹ́ wọn láṣedójú àmì àkálẹ̀ wà àwọn ẹ̀rí máa jẹ́ mi ìsọlẹ́tọ̀ látẹnu àwọn aládùúgbò ó wà àwa náà débẹ̀ arígbó òórùn bẹ̀yẹn ṣe pọ̀ kọ́lọ́n kó ṣàánú fún gbogbo wa. Thanks for watching. So you can call on us anytime you have something of this nature or you perceive something at your area. 09042424242 09042424242. A kí gbogbo àwọn ìwò tí wọ́n pè wá pé ká ṣáà máa bọ̀ pé ó ń ṣẹlẹ̀. Actually a gbọ́ but tí wọ́n bá ń pè kan ní rúmọ̀ tí ò bá ti di pé ó gidi lóòótọ́ a gbọ́dọ̀ yọjú síbẹ̀. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ pè wá ọlọ́ba á dúró tì yín o. Thanks so much. Here we are going to draw the curtain. Then bó bá ṣe ń lọ we are still coming back. Thank you.